A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Ikọ̀ ọlọ́pàá orílẹ̀-èdè Kenya ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gá iléeṣẹ́ Binance Nadeem Anjarwalla tí ó sá kúrò lórílẹ̀-èdè bí àjọ ọlọ́pàá ilẹ̀ òkèèrè ṣe ń gbé ìgbésẹ̀ láti dá a padà sórílẹ̀-èdè Nàìjíríà láàrin ọ̀sẹ̀ yìí. Òṣìṣẹ́ ìjọba tí ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lálẹ́ àná. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ìjọba àpapọ̀ tọpinpin Anjarwalla dé orílẹ̀-èdè Kenya lẹ́yìn tí ó júbà ìhòòhò kúrò ní àkàtà àwọn agbófinró lórílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn èyí ni àjọ EFCC, Interpol, iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà àti ti ilẹ̀ Kenya ń foríkorí lórí ọ̀nà àti tètè fi ọwọ́ ṣìkún òfin mú Anjarwalla. Ìwádìí sọ di mímọ̀ wípé Anjarwalla lọ sá pamọ́ lẹ́yìn tí ó balẹ̀ sí orílẹ̀-èdè Kenya. Alága àjọ EFCC Ọlá Olúkóyèdé náà fìdí ẹ̀ múlẹ̀ nínú oṣù kẹta wípé àwọn ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ Interpol, àjọ olùṣèwádìí ilẹ̀ United States, Àríwá Ireland pẹ̀lú ti Kenya láti ṣe àrígbámú Anjarwalla kí wọ́n sì dá a padà sí ibi tí ó ti ń jẹ́jọ́ lórí ẹ̀sùn owó orí, pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè, ìṣòwò kúmọkùmọ tí iye rẹ̀ tó $35,400 tí ó mú iléeṣẹ́ Binance Holdings Limited, Tigran Gambaryan pẹ̀lú Nadeem Anjarwalla máa jẹ́jọ́ lórí ẹ̀sùn oníkókó márùn-ún. Gambaryan wà ní àkóló àjọ EFCC bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ láti mú Anjarwalla padà sórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó jìn sí kòtò kọ́ ará yòókù lọ́gbọ́n. Èyí ló dífá fún bí àwọn aláfẹ́ ènìyàn ṣe wá ọ̀nà mìíràn láti fi ná owó lójú agbo láì ṣe wípé wọ́n tàbùkù sí owó náírà. Pẹ̀lú bí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ṣe ń tọpinpin àwọn tó ń ṣe owó náírà báṣubàṣu, ọmọ orílẹ̀-èdè ti ń kọbi ara sí pàtàkì owó náírà, pàápàá jùlọ bí àjọ EFCC ṣe fi ọkùnrin tó ń múra bí obìnrin crossdresser Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky ṣe àríkọ́gbọ́n lẹ́yìn tí wọ́n sìn ín dé bèbè ẹ̀wọ̀n oṣù 6 láìsí àǹfààní fún owó ìtanràn látàrí ẹ̀sùn wípé ó ṣe owó náírà báṣubàṣu. Síwájú àkókò yìí nínú oṣù kejì ọdún 2024 ni wọ́n dá ẹjọ́ ẹ̀wọ̀n oṣù 6 fún òṣèrébìnrin Olúwadárasími Ọmọ́ṣẹ́yìn lẹ́yìn ẹ̀sùn wípé ó tàbùkù sí owó náírà nípa níná lójú agbo tí wọ́n tún tẹ̀ ẹ́ mọ́lẹ̀ níbi ayẹyẹ kan ní ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn ẹjọ́ Bobrisky ni wọ́n fi ẹ̀sùn yìí kan náà kan Pascal Okechukwu tí gbogbo ènìyàn mọ̀ sí Cubana Chief Priest, ṣùgbọ́n adájọ́ gba ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú mílíọ̀nù 10 náírà lẹ́yìn tí ó bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Lẹ́yìn ìgbẹ́jọ́ tí ó gbẹ̀yìn ni ìwádìí ṣe àwárí kókó ìgbésẹ̀ 9 tí ó lè yọrí sí lílu òfin ìjọba lórí òfin owó. Lára rẹ̀ ni kíkọ ọ̀rọ̀ sí ara owó náírà, yíya owó, kí a máa fi stapler lẹ owó papọ̀, títa owó náírà lójú agbo, rírún owó tàbí kí a sọ owó di ohun ẹ̀ṣọ́ money bouquet jẹ́ ìgbésẹ̀ títẹ òfin lójú mọ́lẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilé ìfowópamọ́ àgbà CBN, èròǹgbà wọn ni láti ṣe owó náírà kó dùn ún rí kí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo ènìyàn. Ṣùgbọ́n àwọn aláfẹ́ pẹ̀lú àwọn aláyẹyẹ pẹ̀lú olórin ti wá ọ̀nà mìíràn fi gba owó lójú agbo nípa pípèsè àpótí fún àwọn tí wọ́n bá fẹ́ ná owó láti kàn jù ú lódidi sínú àpótí láì jẹ́ wípé wọ́n fọ́n ọn kiri fún eléré tàbí onínáwó. Ọ̀nà mìíràn ni nípasẹ̀ ìfowóránṣẹ́ lórí ẹ̀rọ ayélujára, bank transfer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti nawọ́ ìfẹ́ sí àwọn olùdíje akẹgbẹ́ rẹ̀ 15 tí wọ́n jọ díje du ipò gómìnà nínú ìdìbò abẹ́lé tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta
láàrin ìpínlẹ̀ Ondo. Nínú ọ̀rọ̀ ìṣáájú rẹ̀ acceptance speech lẹ́yìn tí alága ìgbìmọ̀ ìdìbò abẹ́lé gómìnà ìpínlẹ̀ Kogi Ahmed Ododo kéde rẹ̀ gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò abẹ́lé, wá ké sí àwọn yòókù tí wọ́n jọ díje láti fi ọwọ́ sowọ́pọ̀ gbé ìpínlẹ̀ Ondo lárugẹ. Ìjọba ìbílẹ̀ kánsù mẹ́rìndínlógún ni Ayédàtiwá ti gbégbá orókè nínú ìjọba ìbílẹ̀ méjìdínlógún tí ìdìbò ti wáyé pẹ̀lú àpapọ̀ ìbò 48,569. Honorébù Máyọ̀wá Akínfọlárìn ni ó ṣe ipò kejì pẹ̀lú ìbò 15,343, nígbà tí olóyè Olúṣọlá Òkè ṣe ipò kẹta pẹ̀lú 14,195. Nínú ọ̀rọ̀ Ayédàtiwá ni ó ti sọ wípé èyí kì í ṣe àsìkò fún ìkùnsínú sí ẹnikẹ́ni, ṣùgbọ́n kí gbogbo wọn jọ pawọ́pọ̀ fún àṣeyọrí ẹgbẹ́ òṣèlú wọn láti lè tẹ̀síwájú nínú ipò agbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú Labour Peter Obi ti bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí iṣẹ́ àkànṣe ojúnà márosẹ̀ Èkó sí Calabar. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Obi ti fi ẹ̀hónú rẹ̀ hàn lówùúrọ̀ òní. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Obi, ó ní àìmọye iṣẹ́ àkànṣe ńláńlá tí ìjọba ti sọ di àkàntì tí ó ti di kòtò ọ̀run fún ọ̀pọ̀lọpọ̀ ará ìlú. Dídáwọ́lé iṣẹ́ àkànṣe mìíràn tí wọn kò ní parí lẹ́yìn 20 tàbí 30 ọdún yóò túbọ̀ pa kún ìṣòro iṣẹ́ àkànṣe tí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Èyí kò sì ṣe àǹfààní fún ìdàgbàsókè ọrọ̀ ajé tàbí gbogbo ẹ̀ka lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.